Ẹ káalẹ́ o, ẹ kú àṣálẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Á dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ o. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Mo fún wa ní iṣẹ́ Asina tútù kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n mistake díẹ̀ wà ńbẹ̀. Mistake yẹn ni mo wá correct fún wa yìí. Ẹ rí i pé àwòrán yẹn kánnakánná wà ńbẹ̀, ṣùgbọ́n àrán ti dákọ rẹ̀ sí. Ẹ má bínú, ẹ dákun. Ẹ dákun. Torí ọ̀pọ̀lọpọ̀ pè mí pé èmi gan tó wá ń bá wọn jiyàn yìí pé ó wà ńbẹ̀. Èmi náà wá padà gbọ́mọ ní ìgbà tá a ti edit ẹ̀ táwòrán rẹ̀ ti wà ńbẹ̀, ọkàn mi fò. Tó correction rẹ̀ mo wá tún ṣe fún wa. Mo ti jẹ́ kó yé wa yìí pé àwọn àgbàlagbà láwọn bàbá wa tí wọ́n bá fẹ́ ṣe bí ọdún kan, bí wọn ò lọ́dún ta gan, wọn a máa ní káwọn ọmọ wálé. Wọ́n ó ṣe iṣẹ́ yìí, wọ́n ó sì pín fún kálukú. Torí pé kò sóhun tí ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ kọ́ máa yàn rí. Eléyìí sì rọrùn. Ọ̀la ń gápá kan, ọ̀la ń gírí ẹnìkan. Ẹni ó jẹ gbèsè tó fi kú tó lọ gírí ẹ̀, wọ́n náà jẹ gbèsè. Ẹni àárẹ̀ pàtẹ́ kú, wọ́n náà àárẹ̀ ni ó pa ọ́. Ọyẹ ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́. Ẹ máa bá mi ká lọ bí mo ṣe ń wí o. Orí ọká tó pé láńlá mẹ́ta. Orí èrè tó pé, èrè yìí náà là ń pè ní olúfà. Òun náà ní jẹ́ òjòlá láńlá mẹ́ta. Orí olóńgbò tó pé, irú àwọ̀ yòówù tí ìbá ní kọ́sá ju orí olóńgbò tó pé láńlá mẹ́ta. Ọ̀gà gbígbẹ tó tóbi tó pé pérépéré mẹ́ta. Ẹyẹ ẹ̀gà akọ mẹ́ta. Ẹyẹ kowé dúdú mẹ́ta. Ẹyẹ kánnakánná original láńlá mẹ́ta. Ìkódẹ original mẹ́ta. Atare láńlá. Mo ní ẹ má lo atare àjà o. Atare àjà yìí tú kéékèèké báyìí lọ, ṣùgbọ́n atare ńlá yóò tóbi dáadáa ni. Obì àbàtà láńlá mẹ́ta. Ìbá jẹ́ olójú mẹ́rin, ìbá jẹ́ olójú mẹ́ta, ìbá jẹ́ olójú méje, wọ́n ṣáà ju obì àbàtà. Ojú wọn ọba máa papọ̀, ṣùgbọ́n má lo góró o. Obì àbàtà ni mo pè o. Tó tẹ bá ti wá mú tán, a wá wa ìwé ajé lọ́pọ̀lọpọ̀. A kó ìwé ajé yìí sínú kòkò. A wá kó gbogbo èròjà yìí lé lórí. A wá wa ìwé ata ìbílẹ̀ táwọn àgbàlagbà ń pè ní ata ìjọ̀sìn. Ata ìjọ̀sìn, ata wẹ́rẹ́ ní jẹ́ ìjọ̀sìn. Iṣẹ́ yìí, iṣẹ́ sísì ni. Wọ́n dídí wá ààyè fún ni. Wọ́n ó gbin ata yìí. Ẹni tí ó bá ríbi tí ó ti já, tó bá ti wá tanná, ìtanná rẹ̀ yẹn, wọ́n já tigitigi pẹ̀lú ìwé yẹn àti ìtanná rẹ̀. Òun lè yóò fi bo iṣẹ́ yìí lórí. Ẹ wá fi ọmọrí kòkò yìí bò. Ẹ wá ti fọ ọmọrí kòkò yìí bò. Ẹ wá ta epo yí àròká. Ẹ lè lo kolopọ́ọ̀tì, ẹ lè lo gáàsì, ẹ lè lo iná ògínìgì. Ẹ ṣáà ti jò. Tó bá ti wá jò tán, ẹ dà sí méjì. Ẹ po ìdá kan lọ́sẹ̀. Èyí tẹ́ po lọ́sẹ̀ yìí, ọṣẹ tó wù ọ́ ni o fi pò ó. Ó máa wẹ̀ ní ẹ̀ẹ̀mẹta lóṣù. Ẹ̀ẹ̀mẹta lóṣù là á wẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ni pé ọwọ́ pọ̀ lára èèyàn, kó tó wọ́n máa wẹ̀ lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀. Ṣùgbọ́n fi ń dá kí èèyàn kọ́kọ́ lo iṣẹ́ àwọn àgbàlagbà. Ẹni tó bá mọ̀ pé ọwọ́ pọ̀ lára òun, tó ń gan mọ̀ pé
wọ́n 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 bá òun fínra. Kó bá da kọ́kọ́ lo nǹkan àwọn àgbàlagbà tó bá lò yóò jẹ́ kí wọ́n má dìlé rẹ̀ níbi iṣẹ́ yìí. Ṣẹ́rí ìtẹ́wá pò mọ́ ọṣẹ yìí lọ́fíńdà oríṣi mẹ́ta tí ó papọ̀ mọ́ra wọn òun lẹ́ fi pò. A wá kó sínú kòkò ajere. Ẹ̀rí kòkò tá à ń pè ní kòkò ajere òun ni kòkò yẹn máa lo fófòfò báyìí. Ìwọ tó bá wà nílùú ibi tí kòkò ajere wà àbò orí kòkò ajere kò sí ojú gíláàsì kan máa bù wẹ́ ọṣẹ yìí dáa. Sọ wá rí ẹbu kejì gbogbo nǹkan tó bá fi lo nǹkan ni ọmọ èlò ṣùgbọ́n má jẹ́ ọjọ́ ẹ̀mẹ́ta lọ láàrin lóṣù kan. Tó bá jẹ́ ẹ̀mẹ́ta lọ má kó bára rẹ̀ o. Ẹ rí èèyàn wo ni ò lè lò ó? Aláboyún ò lè lò ó. Ẹni tí ń wojú Olúwa má lò ó. Tàbá wá lò tán àìfi súnmọ́ ìyàwó ẹni kájọ́ mẹ́ta sẹ́yìn náà kó tó súnmọ́ ìyàwó rẹ̀. Ọmọ ọdún méjìdínlógún kì í lò 18 years. Ó bẹ̀rẹ̀ látẹ̀yìn 20 ọdún lọ 20 plus òun ni kó lò. Iṣẹ́ yìí ní agbára gan. Oore òjijì máa fà wá fún yàn. Kọ̀ǹtráktọ̀ ni ọ́ ni, oníṣẹ́ ọwọ́ ni, wọ́n tó bá níṣẹ́ lọ́wọ́ má lò ó. Má lò. Ẹni ó níṣẹ́ lọ́wọ́ yóò máa fa iṣẹ́ gidi wá. Àwọn ẹ̀dá kan bẹ tó pé tẹ́ bá jọ wà ládùúgbò tẹ́jọ́ ń ṣe irú iṣẹ́ kan náà tí wọ́n bá ń lo irú iṣẹ́ tó le báyìí yóò máa wọ́ èrò tiẹ̀ yóò máa wọ́ lọ́dọ̀ wọn ni. Ṣùgbọ́n tí wọ́n náà bá ń lo irú báyìí wọn ò ní lè rí kọ́sítọ́mà rẹ̀ wọ́ lọ. Tí ẹ bá wà ní ìlú òyìnbó ẹ fi ránṣẹ́ sí kó máa lò ó. Ẹ fi ránṣẹ́ sí kó máa lò ó. Bí yẹn ní ṣọ́ọ̀ṣì máa lò ó. Ọjà àfà máa lò ó. Ìwọ̀n òrí òótọ́ jẹ́ lò ó. Iṣẹ́ ìdá. Ọmọ ò ní kú. Aya ò ní kú. Gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ. Àmọ́ máa ṣàánú o. Máa ṣàánú. Torí pé ọ̀gá máa rà àánú gbà. Orí ńlá máa wọlé tọ̀. Arísìkí rẹ̀ tó sùn yóò jí dìde lọ́dàn o. Ó fún mi lábọ́. Bẹ́ẹ̀ ni. Lọ́dàn o ṣẹ́ ó fún mi lábọ́. Ó dúpẹ́ fọlọ́run. Ọ̀nà kan náà lómi bá wọnú ajere. Ọ̀nà kan náà lórí ńlá máa wọlé tọ̀. Náà máa wọlé tèmi náà. Ẹ lọ ṣe test and confirm òun lélẹ́yìí. Ìpolówó fún ọ. Báyé ṣe dà yìí òun náà ló já pé káwọn èèyàn má dààmú kiri mọ́. Ọ̀yá ẹ lọ ṣe. Ẹlòmíì kó 20 mílíọ̀nù jọ tí fi ń ṣòwò ṣàdédé lójijì ó túká. Má jẹ́ owó túká mọ́ ọ lọ́wọ́. Má jìyà gbé lélẹ́yìí. Máa lò ó. Fúnra ara rẹ̀ gbẹ́ odò ajé sínú ilé rẹ̀ kó máa sun. Kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá sì ń lo irúṣẹ́ báyìí àjẹnu ẹni ọmọnù ni. Àì máa lò gbéraga. Àwọn kan máa ń bá ń ta wọ́n máa pa fíìsì ògo oríire ni. Má jẹ́ wọ́n pa fíìsì ògo rẹ o. A máa jẹ́ pé ńgbà bá lò ní jàǹkárí wọ́n máa lé ọkí. Légún wọ́n máa lé ọkí. Kò tí mọ̀ pé àwọn afẹ́ ajẹmáfẹ́ ayú bí tó fẹ́nu rẹ̀ kọ́ dé òun ni wọ́n jẹ́ wọn lẹ́gbàá òun. Ayé ò ní lù wá lẹ́gbàá o. Àsìkò tá a wà yìí àti sọdún tí ọdún lọ. Ọdún mẹ́rin la wà yìí. Ọdún èwe. Ara sọ sùkú ọmọ. A sanwó ìwé ọmọ. Ìhun tí ìjọ kan ni wọ́n máa sọ pé bàbá alágbájá àwọn ọmọ yín wúwe wá. Wọ́n ní àwọn oṣù kú wa. Oṣù kọ́ bá kò kọ́ rọ́wọ́ yọ. Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ ní wà bákan náà. Ogun àdágbé àdáfà kò ní jẹ́ tẹ̀yìn obìnrin náà. Nǹkan rí á ní. Ọ̀rẹ́ rẹ̀ ń kọ́lé mọ́lé ń rọkọ̀ mọ́kọ̀ ìwọ́n sì ń ṣe báyìí. Níbo? Àní ọwọ́ wàkúwà. Wọ́n wọ wàkúwà. Dá oko ajé rẹ̀ kó máa mú jẹ tiẹ̀ náà wá. Bó ṣe jẹ́ nù. A dára fún wa o. Ayé wa o. Mo rò pé mo ti kà ó ti pé báyìí. Ẹ máa lọ lò ó. Yóò bá yín lára mu o. Kò ní gbòdì lára yín o. Orúkọ mi lẹ́nìkan bá sọ pé ọmọ ọ̀dọ̀ àgbà lòun. Tẹ́ bá gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mi o. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? Direct line mi
+23480 3298 3298 +23480 3298 3298 direct line mi nìyẹn. Tẹ́ ẹ bá pè tí bá ń kọ bíṣì mi blọ́ọ̀kì yín o, èrò pọ̀ lórí ẹ̀ ní o. Ẹ jẹun fún ọlọ́kàsí +23481 33 155 111 +23481 33 155 111 méjèèjì direct line mi ni. Mo lè bísí lọ́wọ́ kí n sọ pé ọmọ mi kan bá mi gbé, fọkàn balẹ̀, èmi ni mo ní wọ́n bá ń gbé. Tí n bá sì wà nígboro mi fẹ́ má rì sí fòkọ́ ẹ̀ ní a o, torí àwọn yẹn dá ohun mi mọ̀ gan ni, yẹ́yẹ́ wa kò ní yé ẹ lẹ́ o. Yín fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 nígbà kan sí +229 54 65 1929. Ẹ lọ sí yọba yín lára mu. Òjò kìírọ̀ wọ́n tà sí ilẹ̀, olórí wo ní tà sí wa o. Àsìkò tí ọlá wa bá dé ayé ò ní fi kú kéde ògo wa o. Ire o, ire o, ire kàbìtì nílé wa o.